ń jẹ́ ká mọ̀ wípé nǹkan tó wà ní Psalm 50 yìí ẹnu Ọlọ́run ló sọ o, òun kọ́ o, bóun ṣe gbọ́ ló ṣe kọ sílẹ̀ o. Pé ẹnu Ọlọ́run ló sọ̀rọ̀ o. Ẹ tó bá sọ pé òun ò tí ì gbọ́ Ọlọ́run rí, tó bá ti ka Psalm 50 ò ti gbọ́ Ọlọ́run. Ohùn Ọlọ́run ni direct. Kò ṣe pé bóyá ó kàn ó fi lálàá, ó gbọ́ directly bóun ṣe gbọ́ ló ṣe kọ sílẹ̀. Ohùn Ọlọ́run ló ń sọ̀rọ̀. Nǹkan tó bá wà ní Psalm 50, mo máa ń fi orin tí Níyì Adédòkun, bàbá tó máa ń fún pàràrà tó fi kọ, ó fi bí òwe bí ìtàn ó fi ṣàlàyé nǹkan kan tí mo lè fi explain ní Psalm 50 tá à ní fi gbàgbé. Orin yẹn, Ọlọ́run ṣẹ̀ mí mo sì fẹ́ gba ẹ̀san. Ó ní Ọlọ́run ṣẹ̀wọ̀n ó lóun sì fẹ́ gba ẹ̀san. Òwe ni, ó fi pa òwe ni. Ìgbà tí bá máa fi parí ẹ̀ ó máa yé wa. Ọba kan wà, ọba yẹn ọmọ ẹyọ kan ló bí, obìnrin sì ni. Ọmọ yẹn beautiful. Bàbá ẹ̀ wá sọ fún pé àkókò ti tó láti lọ́kọ. Ọmọ yẹn wá sọ wípé ẹ̀rù ọkùnrin ó ń ba òun, pé ẹni tóun fẹ́ tó máa lè tọ́kàn wá lè balẹ̀ ń bẹ̀, kò fẹ́ kó jọ ọmọ Ọlọ́run. Èèyàn Ọlọ́run lòun fẹ́. Bàbá ẹ̀ wá sọ fún pé àti rí èèyàn Ọlọ́run ó difficult. Pé èèyàn ń lọ church kò mí pé èèyàn Ọlọ́run lè yan. Àti rí ẹni tó jẹ́ èèyàn Ọlọ́run ó difficult. Ọmọ yẹn sọ pé èèyàn Ọlọ́run lòun fẹ́. Inú bàbá ẹ̀ dẹ̀ wá jù sí. Bàbá ẹ̀ wá rò pé kí ló ọgbọ́n wo lòun fẹ́ lò báyìí tó máa fi rí èèyàn Ọlọ́run. Bàbá yẹn wá pe olúọdẹ ìlú. Ó wá sọ fún olúọdẹ, ó ní mo fẹ́ kó ṣe iṣẹ́ kan fún mi lọ́jọ́ Sunday. Tó bá ti di Sunday, mo fẹ́ kó lọ dúró sórí ìta ibi táwọn onígbàgbọ́ máa ń gbà lọ church yẹn. Mo fẹ́ kó múra bí pé òun lọ sójú ogun, kó gbé ìbọn, kó gbé àkọ̀, kó mọ́ ọ̀bẹ dání. Tó bá ti rí onígbàgbọ́ tó ń bọ̀, kó sọ fún wọn pé Ọlọ́run ṣẹ̀ ó sì fẹ́ gba ẹ̀san. Òun wá èèyàn Ọlọ́run. Ẹ tó bá jẹ́ èèyàn Ọlọ́run, ó fẹ́ gbẹ̀san nǹkan tọ́lọ́run ṣe fún ẹ, ó fẹ́ gbẹ̀san lára ẹni náà. Ó ní olúọdẹ wá bí pé kí ló dé? Ó ní pé torí pé òun wá èèyàn Ọlọ́run tó máa fẹ́ ọmọ òun. So gbogbo àwọn èèyàn tó bá ti rí ni kò ṣe sí. Má sọ pé bóyá òun ò fẹ́ káwọn èèyàn tiẹ̀ suspect ni pé bóyá torí pé wọ́n wá pé ẹni tó bá ṣàtìrí ìwọ ṣáà tó ń lọ church, ìwọ sọ fún pé Ọlọ́run ṣẹ̀ kò sì fẹ́ gbẹ̀san lára èèyàn Ọlọ́run. Kò bí wọ́n pé ṣé èèyàn Ọlọ́run ni ẹ́, òun á lè mọ ẹni tó jẹ́ èèyàn Ọlọ́run. So olúọdẹ múra ó dẹ̀ dúró síbẹ̀ lóòótọ́. Bódú ọdẹ ṣe jẹ́ àwọn aṣọ pọ̀, àwọn kwaya ló máa ń kọ́kọ́ dé church. Àwọn kwaya ti wọṣọ funfun wọn, gbogbo wọn ló ń bọ̀. Wọ́n ṣe dé tán rí olúọdẹ, lọ́jọ́ Sunday kí leléyìí? Olúọdẹ ní ẹ má sá, èèyàn Ọlọ́run ni mò ń wá. Ọlọ́run ṣẹ̀ mí, mo dẹ̀ fẹ́ gba ẹ̀san. Àwọn kwaya wá ní àwọn ọmọ kì í ṣe èèyàn Ọlọ́run, ọmọ akọrin lásán wà láwọn nu church. Gbogbo àwọn mẹ́mbà kwaya, gbogbo wọn ló ṣàkóso ẹni tó dúró. Ìwé orin gan wọ́n lọ jù ú lẹ̀ ni. Wọ́n take off ni. Pé àwọn kì í ṣe èèyàn Ọlọ́run o. Ò lè gbẹ̀san Ọlọ́run lára àwọn. Àwọn yẹn lọ. Nígbà táwọn akọrin lọ tán, àwọn alàgbà, àwọn náà ló ń bọ̀. Nígbà táwọn alàgbà dé tí olúọdẹ rí wọn, ó ní ẹ wá, Ọlọ́run ṣẹ̀ mí. Mo fẹ́ gbẹ̀san, ṣé èèyàn Ọlọ́run ni yín? Àwọn alàgbà ní èèyàn Ọlọ́run báwo? Ọmọ kan fọwọ́n jóye nínú ẹgbẹ́ mọ̀ ni, ẹgbẹ́ ní church, àwọn kan bá kàn já lága nínú church mọ̀ ni. Àwọn ọmọ kì í ṣe èèyàn Ọlọ́run. Èèyàn Ọlọ́run kẹ̀bí báwo? Àwọn yẹn, àwọn náà sá fún ẹ̀mí wọn. Bẹ́ẹ̀ ni ìyá ìjọ náà dé. Lolúọdẹ ní Ọlọ́run, ṣé èèyàn Ọlọ́run ni ẹ ìyá ìjọ? Ọlọ́run ṣẹ̀ mí o, mo dẹ̀ fẹ́ gbẹ̀san. Ìyá ìjọ ní oyè lásán ni. Mo kàn jẹ́ ìyá ìjọ ni, èèyàn Ọlọ́run bíi báwo? Kí ló ṣe òun àtọlọ́run? Ìyá ìjọ náà píìkì rèsì náà sá. Pásítọ̀ wá dé o. Pásítọ̀ dé bẹ́ẹ̀, olúọdẹ wá ní ẹtì ẹ̀mọ́ ní pásítọ̀ yìí, mo ti ń dúró dè. Ọlọ́run yín ó ṣẹ̀ mí, mo dẹ̀ fẹ́ gba ẹ̀san. Ṣé èèyàn Ọlọ́run ni yín? Pásítọ̀ ní ìyẹn Ọlọ́run bíi báwo? Wọ́n ṣe gbóhùn wá sí ìlú yìí ni. Òun dẹ̀ máa ààyè lòun wá, òun dẹ̀ máa padà láàyè síbi tóun ti wá. Òun ò gba ikú mọ́ṣẹ́ iṣẹ́ òun mọ̀kàn ṣiṣẹ́ ilé Ọlọ́run mọ̀ ni. Òun mọ̀ kì í ṣe èèyàn Ọlọ́run. Òun ṣe èèyàn Ọlọ́run o. Pásítọ̀ náà ju Bible sílẹ̀. Pásítọ̀ náà píìkì rèsì. Bẹ́ẹ̀ ló lọ. Bẹ́ẹ̀ ni brọ́dà kan pè ní ìgbàgbọ́ ṣọ̀wọ́n. Bẹ́ẹ̀ ni brọ́dà yẹn ń bọ̀. Olúọdẹ ṣé o fẹ́ wá sí church ni? Olúọdẹ ní rárá, Ọlọ́run ṣẹ̀ mí sẹ́, mò ń wá èèyàn Ọlọ́run, mo fẹ́ gbẹ̀san.
brother wa sọ pé àà ó fẹ́ gbẹ̀san, èèyàn ọlọ́run kan ló dúró wájú ẹ̀ yìí, èèyàn ọlọ́run ni mí, kí ó yá ṣe torí ìbá àbọ̀kọ̀, kò sí kankan tó lè yà mí ya Jésù. Èmi ní májẹ̀mú, mo ti ní covenant of sacrifice pẹ̀lú Jésù Kristi. Èmi ti fayé mi fún Ọlọ́run pátápátá. Iye kan tọ́lọ́run bá ṣe tó wá fẹ́ gbẹ̀san ẹ̀, go ahead. Ikú stepping stone lásán ni, transition ni. Olúọdẹ wá wò ó títí. Ó halẹ̀ pẹ̀lú ìbọn, ó halẹ̀ bọ̀bọ́ yẹn kàn dúró síwájú ẹ̀ ní pé ilé tó ń ṣe yìí má ṣe, jẹ́ ká jọ lọ chọ́ọ̀chì kó Olúwa gbọ́ ọkàn ẹ̀ là. Jẹ́ ká jọ lọ chọ́ọ̀chì. Olúọdẹ wá lọ mú bọ̀bọ́ yẹn wá lọ mú bá ọba wípé èèyàn ọlọ́run kan tó ń rí ní gbogbo àwọn tó ń lọ chọ́ọ̀chì lọ́jọ́ Sunday lélẹ́yìí o. Èèyàn ọlọ́run kan ní gbogbo ìjọ ẹyọ kan ni. So nǹkan tí Psalm 50 tó wà lórí nìyẹn. Asaph fẹ́ ká mọ̀ wípé Ọlọ́run sọ wípé oríṣi èèyàn méjì ló wà nínú ìjọ o. Àwọn tó gba Ọlọ́run tán ti ní májẹ̀mú, covenant of sacrifice, pé mo fi gbogbo ayé mi mo fi sílẹ̀ fún ọ, gbogbo ohun tí mo ní mo fi sílẹ̀ fún ọ, come rain come shine, it doesn't matter nǹkan tó lè máa ṣẹlẹ̀, bó ti fi sílẹ̀ fún ọ. Torí oríṣiríṣi olúọdẹ ló wà o, kò kì í ṣe olúọdẹ tó gbébọn nìkan o. Èèyàn mi olúọdẹ àtètè rọmọ bí, á dẹ̀ dìnáyà Ọlọ́run, á ṣe Ọlọ́run, á lọ síbi tí ò yẹ kó lọ nítorí pé òun wojú òun ọmọ. Èèyàn mi owó ni, torí owó á ṣe Ọlọ́run, olúọdẹ tiẹ̀ nìyẹn. Àwọn èèyàn ṣe mí lára owó náà gan, màá mú wá church, màá wá fi ṣe sacrifice. Ọkàn rú èèyàn bẹ́ẹ̀ ó jìnnà sọ́lọ́run, ó jìnnà sọ́lọ́run. Èèyàn mi bribe lásán, ó gbé kọ́kọ́ iye tó mọ fún owó tó mọ fún yẹn á ti ranjú mọ́, á dẹ̀ deny Ọlọ́run. Èèyàn mi nǹkan tó bá ní pé kó gbé Bible ẹ̀ pamọ́ nítorí á gbé pamọ́. So nǹkan tí Asaph ń sọ ní pé Ọlọ́run sọ wípé oríṣiríṣi èèyàn ló wà nínú ilé òun o. Àwọn tó ti bá onímájẹ̀mú, tó ti fi ayé wọn, fi ọkàn wọn sílẹ̀ fún òun pátápátá. Tó yẹ pé gbogbo nǹkan tí wọ́n ní òun Ọlọ́run lòun ní. Gbogbo ẹbí wọn, gbogbo nǹkan nípa wọn tòun Ọlọ́run ní. Àkókò wọn òun Ọlọ́run lòun ní. Àwọn tó ti bá òun ní májẹ̀mú, covenant pẹ̀lú òun, àwọn yẹn wà. Àwọn kan sì wà, àwọn yẹn ló wá pọ̀ jù o. Ọ̀rọ̀ òun wà lẹ́nu wọn o, wọ́n tiẹ̀ ń sọ ọ̀rọ̀ òun, wọ́n á fọ̀rọ̀ òun, wọ́n á fi wàásù, wọ́n á tiẹ̀ fòun ríran, wọ́n á fi májẹ̀mú òun, wọ́n á máa fi bá àwọn èèyàn sọ̀rọ̀. Àwọn ló máa kọ́kọ́ dé church pàápàá, àwọn ló máa kọ́kọ́ introduce ara wọn as Christian. Ó ní ṣùgbọ́n alágàbàgebè ni wọ́n o, ẹnu nìkan ló wà o, kò dé ọkàn wọn. Wọn ò mọ̀ mí ní Olúwa, wọn ò gbà mí ní Olúwa. Wọ́n kàn ṣe religion là ń pè. Ṣé mọ̀ ìyàtọ̀ wà láàrin onígbàgbọ́ àti ẹni tó ń jẹ́ ẹlẹ́sìn. Ẹlẹ́sìn ni ẹni tó kàn ń wá church, ó ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe. Ó lè jẹ́ pastor, ó lè jẹ́ bishop, kò matter. Ó lè jẹ́ worker, kó máa gbálẹ̀, kó máa ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n òun àtọlọ́run ò jọ ní májẹ̀mú papọ̀. Kò sí májẹ̀mú kankan. Kò sí nǹkan tó jẹ́ pé ìgbà tí challenges, tí ṣòro díẹ̀ bá délẹ̀ máa mọ̀ pé nígbà tí a bá gbọ́ nǹkan tó ń jáde lẹ́nu wọn, ẹ mọ̀ pé léyìí ò tí ì gba Jésù rárá. Torí kò sírú nǹkan náà tó lè ṣẹlẹ̀. Ẹni tó jẹ́ ti Ọlọ́run, ẹni tó ti fi ayé ẹ̀ tó ti fi sílẹ̀ fún Ọlọ́run, tó jẹ́ pé ó ti kú pẹ̀lú Jésù Kristi. Torí tó bá ti fayé ẹ̀ fún Jésù, ó ti lọ wọ́n ti kàn ẹ́ máa gbélébùú pẹ̀lú ẹni. Irú bí mo ṣe wà sí, wọ́n sọ fún àtàwọn sọ pé èèyàn kan ṣe nǹkan màá ní tó bá ń ṣe nǹkan wọ́n kàn ṣe fúnra wọn ni. Ẹ̀mí kan péré ni mo ní, mo dẹ̀ ti fi fún Jésù. Kò tún sí mi ní méjì. I have only one. That the day I accepted him, I gave it to him. Jesus, take, I gave it to you. Everything about me is you. The life I live is for you. Gbogbo nǹkan tí ẹ fi fún mi is for you. Mi tún lẹ́yìn mi, kò sí nǹkan tí mo tún ní lẹ́yìn Jésù. So if you say you are looking for my life, you go to Jesus and get it from him. So bó ṣe rí nìyẹn, májẹ̀mú ẹ tó ti wọ májẹ̀mú pẹ̀lú Ọlọ́run. Mo tún máa wá fún wa ní example kan sí ká tó wá kà, torí mo fẹ́ kó yé wa gidi o. Torí ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ Asaph o. Dr. Olúkọ̀yà, nígbà táwọn ṣì wà ní ọmọdé tán tí wọ́n ti dá MFM sílẹ̀, wọ́n ní nínú ìjọ tí wọ́n ń lọ, bóyá Foursquare ní ìrántí ìjọ yẹn mọ́, pé
láàárọ̀ Sunday pásítọ̀ wọn ló máa ń lead òun ló máa lead àwọn akọrin àti àwọn mínísítà wọnú church but pásítọ̀ àgbà kò sí nílé so wọ́n láti gbé pásítọ̀ àgbà míì wá láti branch mìíràn kó lè wá help wọn lọ́jọ́ Sunday yẹn wọ́n ní so bí ẹni yẹn ṣe dé ó dẹ̀ dúró síwájú wọn ó fẹ́ gbogbo wọn ti tò wọ́n kàn fẹ́ gbàdúrà kan tó lọ wọ orí ọ̀tà láti lọ bẹ̀rẹ̀ ẹ̀sìn bọ̀ bàbá kan wà ní ara wọn bọ̀ bàbá yẹn kò kì í ṣe pastor but èèyàn Ọlọ́run ni bàbá yẹn wà níbẹ̀ so wọ́n ní bí pastor bó ṣe fẹ́ ṣe gbàdúrà lóní ní orúkọ Jésù bàbá yẹn ní dákẹ́ ń bẹ̀rẹ̀ tó bá tún sọ lẹ́ẹ̀kẹta iná jó ẹ orúkọ yẹn ní gbogbo wọn kàn wò ní pé kí ni bàbá yẹn sọ pé ó gbá ó fà fọ̀ṣẹ́ ó fi sábẹ́ sùn tó wá sọ lórúkọ Jésù ó rò pé gbogbo ẹni tó wà níbí ni ò rí nǹkan kan ni ẹ máa tí ẹ ń fẹ́ Ọlọ́run yìí ẹ máa ń fẹ́ Ọlọ́run ẹ kàn máa ń ṣe Ọlọ́run yìí bó ṣe wù yín ṣá ó ń bọ̀ nínú ilé Ọlọ́run ìwọ ló fẹ́ wá wàásù wòlíì àgbà ó dẹ̀ gbé nǹkan ó sì gbé nǹkan sábẹ́ sùtù ìta bá sọ lọ́gbọ́n gbà báwo ni olùkọ́ ìyá nìkan tó jẹ́ kóun lọ gba àdúrà pé kọ́lọ́run ṣe ojú òun nìyẹn pé because kí nìyẹn tó dùn òun pé àwọn dẹ̀ wà ń bẹ̀ àwọn dẹ̀ ń gbàdúrà ó dẹ̀ ń sọ lórúkọ Jésù àwọn dẹ̀ ń sọ àmì olùkọ́ ìyá nìkan tó jẹ́ kóun lọ sínú ààwẹ̀ gidi pé Olúwa ṣe ojú ẹ̀mí mi ó ní àgbà tó Olúwa ṣe ojú ẹ̀mí òun tó náà bẹ̀rẹ̀ sí ní rí nǹkan ló wá rí lóòótọ́ pé oríṣiríṣi ló wà ní ìjọ Ọlọ́run pé èèyàn míì ẹ̀rọ adébú ọmọ sẹ́yìn pé orí ọmọ yẹn wà nísàlẹ̀ ẹsẹ̀ wà lókè Olùkọ́yà so mo fi yé ṣe example ká lè fi mọ̀ wípé nǹkan tí Asaph sọ pé Ọlọ́run sọ ní Psalm 50 òótọ́ ni Olúwadé sọ pé Ọlọ́run onídàájọ́ ni mí o mo máa ṣèdájọ́ gẹ́gẹ́ bí oníkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá ṣe rí ìdájọ́ náà pẹ̀lú àwọn èèyàn mi Ísírẹ́lì gangan ìyẹn ni wípé ilé Ọlọ́run ìdájọ́ àti kọ́kọ́ bẹ̀rẹ̀ kí n tó ṣe ìdájọ́ gbogbo àgbáyé àwọn tó kọ́kọ́ wà nínú ilé mi àwọn tá a pè ní Ísírẹ́lì ṣe pé Ísírẹ́lì sí gbogbo àwọn tá a gbàgbọ́ ni nínú ilé mi ìdájọ́ àti ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ mo fẹ́ kọ́kọ́ kí ya àwọn tó ń sìn mí kí n yà wọ́n kúrò lára àwọn tó jẹ́ pé ọ̀rọ̀ mi kàn wà lẹ́nu wọn tẹ́ bá pè wọ́n nígbà tá a bá introduce ara wọn kan dikines kìíní kan pásọ kìíní kan nígbà míì tọ́lọ́run bá dẹ̀ ṣe ní lójú tẹ́ bá rí wọn ẹ̀ kàn mọ́ wù ní pé God have mercy ni o God have mercy ni so òǹkálùkù tá a bá wọn ṣe Psalm 50 tán òǹkálùkù amọ̀bi tó ń belong sí amọ̀bi tá a belong sí so mo kàn fi méjì yẹn mo fi ṣe example kí Psalm 50 kó lè yé wa so mo ti sọ pé Asaph ló sọ sáàmù ìdájọ́ ni àti ìbáwí Olúwa báwọn èèyàn rẹ̀ wí ni o bó ṣe ń bá wa kan náà wí lórí òkè sí torí a lè ṣe àtúnṣe ayé wà torí nǹkan tí Psalm 50 wà fún nìyẹn but Ọlọ́run fẹ́ ká mọ̀ pé mo mọ̀ yín o mo mọ̀ wọn tó ní májẹ̀mú pẹ̀lú mi o mo sì mọ̀ wọn tí ò ní májẹ̀mú tó jẹ́ pé ọ̀rọ̀ mi gbogbo ìṣe mi orí ahọ́n wọn ló wà orí ahọ́n ni o kò sí nínú ọkàn wọn èmi ni Ọlọ́run alààyè mo sì mọ ohun gbogbo kò sí nǹkan tó pamọ́ lójú èmi Ọlọ́run so ẹ̀wọ̀n tó ń sìn mí pẹ̀lú ìfọkànsìn àwọn tó ń sìn mí láti inú ọkàn wọn wá àwọn tó ti wọ májẹ̀mú pẹ̀lú mi àwọn yẹn ẹ bá mi kó wọn wá sọ́dọ̀ mi ìpè sí ìjọsìn tó tọ́ mo fẹ́ yẹn then àwọn tó wá jẹ́ wípé alágàbàgebè ni wọ́n kọ́ gbogbo ẹbọ ni wọ́n ń rú o gbogbo ẹbọ tí mo kọ sílẹ̀ pé kán máa rú wọ́n ń rú diligently in Yorùbá Holy Spirit help me wọ́n ń rú dáadáa gbogbo ẹbọ tí mo sọ pé tẹ́ bá ṣe nǹkan báyìí màálù kan ní kẹlẹ́ mú wá wọ́n á mú wá ẹbọ yẹn wà níwájú mi wọ́n bá ẹbọ yẹn jẹ́ wọ́n rú dáadáa ṣùgbọ́n ọkàn wọn ó jìnnà sí mi o ìdí tí mo ṣe sọ pé ká máa ṣe mú ẹbọ wá ni wípé tẹ́ máa mú ẹbọ wá wọ́n á lè yí padà wọ́n á lè mọ̀ pé àbí tó fẹ́ ṣe lẹ́ẹ̀kejì kí tó máa mú ẹbọ lọ kí n lè yí padà ṣùgbọ́n wọn ò yí padà o ṣebí ẹbọ lọ́lọ́run fẹ́ ká ṣáà ti máa fún lẹ́bọ tá bá ti ń fún lẹ́bọ case close kò sí nǹkan tó kù nǹkan tó dẹ̀ wù wá a lè máa ṣe mọ̀ mò ń dáwó ní chọ́ọ̀chì mò ń san táìtì tí pásítọ̀ bá nídìí kan èmi gan ni mò ń fún wọn àwọn tán bá nídìí kan ní chọ́ọ̀chì èmi gan ni mò ń fún wọn èmi ni mò ń ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n ọkàn rẹ jìnnà sọ́lọ́run ó kàn rú ẹbọ yẹn lásán ni
kò sí kankan tọ́lọ́run nílò, òun ló ní gbogbo nǹkan, ọba tó ní ohun gbogbo lójú Olódùmarè lórúkọ rẹ̀ ń jẹ́. Gbogbo nǹkan ló ní, tó bá kàn sọ pé ká mú nǹkan wá kó ba lè bùkún fún wa ni, kò sí kankan tó nílò lọ́wọ́ wa. Ọmọ tó fún ní kúkì, ẹni kó mú kúkì, ẹni kó fún yín díẹ̀, ó lòun ò lè fún yín. Ta ló fún kúkì? Ta ló fún? Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Ọlọ́run ṣe rí. So nǹkan tí Psalm 50 wà fún nìyẹn. So mo kàn mọ ọ̀rọ̀ yanjú kan la ní. Ọ̀rọ̀ yanjú yẹn mo dẹ̀ fẹ́ kó yé wa lórúkọ Jésù. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kó yé wa. Tó bá jẹ́ pé ẹ máa gbọ́ téèpù yẹn, kẹ́ gbọ́ bábí as many times as possible. Tẹ́ bá lè gẹ́ẹ̀tì ọ̀rọ̀ yanjú ẹyọ kan yìí dáadáa. Nǹkan méjì ló máa ń ṣe nínú ayé èèyàn. Èkíní, ó máa jẹ́ kéèyàn lè bá Ọlọ́run rìn dópin. Ìkejì, ó máa jẹ́ kéèyàn ní dominion lórí ẹ̀mí òkùnkùn, lórí ọ̀tá. Kí ni dominion? Bí Sálọ́mọ ìjọ mọ̀ dominion Yorùbá. Ṣé ìṣẹ́gun ni ṣá? Kéèyàn wà in control. Ṣé mọ̀? Kẹ́ mọ̀ pé I'm high, I'm seated far above principalities and powers. Ṣé mọ̀? So gbogbo ọwọ́ tó máa ń gbé you understand it, ẹ mọ ibi tó ń lọ, ẹ mọ gbogbo. So ó máa ń fúnyàn ní dominion. So covenant of sacrifice verse 5 ló wà níbi tá fẹ́ ṣe lénìí. Psalm 50 verse 5. Olúwa ní àwọn tó ti ní májẹ̀mú pẹ̀lú ẹbọ pẹ̀lú mi, àwọn yẹn bá mi yà wọ́n sọ́tọ̀. So covenant of sacrifice. Kí ló ń jẹ́ ẹbọ májẹ̀mú? Kí ló ń jẹ́ ẹbọ májẹ̀mú? Ìkan mẹ́ta ló wà nínú ẹbọ yẹn. Tọ́lọ́run fi sọ pé ẹni tó bá ń ṣerú nǹkan bí eléyìí, ẹni yìí sì ní ẹbọ májẹ̀mú pẹ̀lú mi. Irú ẹni yẹn kò sí nǹkan kan tó lè yáya Jésù Kristi. Come rain come shine ni o. Kò sí nǹkan kan tẹ́ lè sọ fún. Ó ti fi gbogbo ẹ̀ sílẹ̀ pátápátá fún Jésù. Kò tún ní láìfù mìíràn. Ìkan yẹn náà ni. Ìkan mẹ́ta ló wà nú ẹ̀. Èkíní ni pé ó gbọ́dọ̀ kọ́kọ́ fi ayé rẹ̀ kó fi fún Jésù Kristi pátápátá. Ó lè mú ayé rẹ̀ dání kó dẹ̀ máa sọ pé òun sin Ọlọ́run. Ẹ̀sìn lásán nìyẹn. Ìyẹn kàn ń ṣe ẹ̀sìn ni. Ṣùgbọ́n ẹni tó fẹ́ ní májẹ̀mú pẹ̀lú Ọlọ́run yìí á fi ayé ẹ̀ sílẹ̀. Kò ṣe pé area kan lẹ máa fi sílẹ̀ ní fi area kan sílẹ̀. Gbogbo ẹ̀ lẹ máa jọ̀wọ́ fún Jésù Kristi pátápátá ni. Ẹ tún ní life kankan of your own mọ́. Gbogbo ẹ̀ lẹ máa fún Jésù Kristi pátápátá. Irú ẹ tó ní májẹ̀mú pẹ̀lú Jésù Kristi nìyẹn. Romans 12 verse 1. Ìwé Rome 1:1. Nítorí náà ni mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín, ará, kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè. Living sacrifice ni o, ẹbọ ààyè. I'm living for him. I'm living for Jesus. Mi ò tijú ẹ̀ níbikíbi tí mo bá lọ. Kí gbogbo èèyàn mọ̀ wípé I'm living for Jesus o. I'm living for him. Oúnjẹ níta ò fẹ́ gbàdúrà, ojú ń tì ẹ́, mi àgbà tèmi ń bẹ, I don't care. Because I'm living for him. It's all about him. It's not about me anymore. It's all about him. So wọ́n bẹ̀ wá pé ẹ fi ara yín ẹ fi fún Ọlọ́run ní ẹbọ ààyè. Ká tó fọ́lọ́run ní nǹkan kan àwa fúnra wa láti kọ́kọ́ fi ayé wa fún. Ká tó sọ pé owó mi kíní kan, àwa fúnra wa gangan lọ́lọ́run fẹ́ kọ́kọ́ fẹ́. A kọ́kọ́ fi ara wa a fi fún ní ẹbọ ààyè. Ní mímọ́ ni o. Ìyẹn ni pé wàá fi gbogbo nǹkan tí ò ṣe mímọ́ sílẹ̀ pátápátá. Gbogbo nǹkan tí ní Ọlọ́run ò ní dùn sí. Nǹkan tí Jésù ò ní ṣe, wàá sá fún, ò ní ṣe. Ní mímọ́ ni o. Pẹ̀lú ìtẹ́wọ́gbà. Èyí ni iṣẹ́ ìsìn yín tí ó tọ̀nà. Ilé tó tọ̀nà lélẹ́yìí. So Romans 12 verse 1 ló really explain ni bá ṣe máa kọ́kọ́ fi ayé wa fún Jésù Kristi pátápátá. Kò sí èrè àkàkọ́ tá máa mú kúrò. Gbogbo ẹ̀ la fi fún pátápátá. Decision tí ọ̀pọ̀lọpọ̀ ò tí ì take tán tí ìpinnu tí ọ̀pọ̀lọpọ̀ ò tí ì ṣe leléyìí o. Wọ́n kàn wá church yìí o. Wọ́n wá ń gbàdúrà. Kọ́lọ́run ṣe ìyanu. Àkàwò bóyá àdúrà ilé ìyá gbà. Ká try ilé. À ń lọ vigil. A tún ti ń lọ gbàdúrà. À ń lọ gba Holy Communion o. Wọ́n ṣe gbogbo yẹn ṣùgbọ́n kò sí total submission.
wọ́n fi gbogbo ayé wọn sílẹ̀ pátápátá fún Ọlọ́run. Come rain, come shine, it's my God, that's it. Kò sí kankan tó lè yẹ, kò sí. Galatians 2 verse 20. Ó ní a ti kàn mí má àgbélébù pẹ̀lú Kristi ọjọ́ tó bá ti fi ayé rẹ̀ fún Jésù Kristi. Lóòótọ́ àti lódodo gbáyé ní akàn má àgbélébù pẹ̀lú Jésù Kristi ni. O ò tún wẹ̀yìn mọ́. Ó ní ṣùgbọ́n mo wà láàyè. Kò ṣe pé mo kú mi ò kú, mo kàn fáyé mi fún ni. Mo wà láàyè, síbẹ̀ kì í ṣe èmi mọ́. Gbogbo nǹkan tí mò ń ṣe ń sìn kò kì í ṣe ìfẹ́ mi mọ́, ìfẹ́ ti Jésù ni. Kí tó ṣe nǹkan kan, okay, ṣé Jésù, is he going to approve of it? If he's not going to approve of it, mo kúrò lórí ẹ̀ nìyẹn. Bó tiẹ̀ fẹ́ fún mi ní $1 million sí wàhálà ẹ̀ nìyẹn. I don't care, má mú lọ. If it's not going to please my Jesus, I don't want it. I just let go. I let go. So Galatians 2:20 yẹn gangan ló jẹ́ ká ló bá wa ṣàlàyé ẹ̀ dáadáa pé a ti kàn mí má àgbélébù pẹ̀lú Kristi o. Ṣùgbọ́n mo wà láàyè, síbẹ̀ kì í ṣe èmi mọ́. Ṣùgbọ́n Kristi wà láàyè nínú mi. So wíwá tí mo wà láàyè yìí kò ń ṣe nínú ara mọ́, torí nínú Jésù Kristi ò ní mo wà. Ẹni tí ó fẹ́ mi, ó ti tán. Májẹ̀mú, kátà pé májẹ̀mú nìyẹn. Májẹ̀mú láàrin èmi àti Jésù wà. Pé lọ́jọ́ báyìí ó fayé mi fún. Májẹ̀mú yẹn wà. So ohun àkọ́kọ́ nìyẹn nínú covenant of sacrifice tí Asaph ń sọ̀rọ̀ nípa ẹ̀. So ohun èkejì ó ní nípa àdúrà o. Májẹ̀mú ni àdúrà o. Ẹbọ ni o. Olóṣè máa jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àti gbàdúrà máa ń difficult fún wọn nítorí wọn àti ìwọ májẹ̀mú pẹ̀lú Ọlọ́run ni. Nígbà tí májẹ̀mú bá ti wà, iná àdúrà yẹn kò gbọ́dọ̀ kú. Iná yẹn ò gbọ́dọ̀ kú. Leviticus chapter 6 verse 12 and 13. Leviticus orí 6 ẹsẹ̀ 12 àti 13. Ó ní kí iná orí pẹpẹ nì kí ó sì máa jó lórí rẹ̀. Ó gbọ́dọ̀ máa jó. Iná orí pẹpẹ yẹn gbọ́dọ̀ máa jó nítorí Sátánì ó stubborn o. Sátánì ò ní gbà o. Àti pé a nílò láti máa jẹ́ kí ẹ̀mí Ọlọ́run yẹn, ẹ̀mí yẹn kó máa ṣe mọ̀ ká máa fellowship pẹ̀lú ẹ̀ gbogbo ìgbà. Ìkádàlẹ̀ tá máa ń ṣe nìyẹn nínú àdúrà. Nígbà táwọn torí ọ̀rọ̀ Ọlọ́run la fi ń gba àdúrà. Ẹ tí ò bá mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run àdúrà kò lè gbàdúrà gbà dáadáa. Ọ̀rọ̀ Ọlọ́run la fi ń gba àdúrà. Nígbà tá bá ń fi ọ̀rọ̀ Ọlọ́run ta fi ń gba àdúrà. Bóyá o jí lóru, o ń gbàdúrà, o rántí Ọlọ́run ni. O ti ní aago bóyá láàárọ̀ 4 a.m. prayer time ẹ láàárọ̀ nìyẹn. Then lálẹ́ bóyá 10 o'clock ní prayer time ẹ. Májẹ̀mú ni. O ń máàkì register ni, ò ní yẹ. Ìkẹta ń pè ní májẹ̀mú nìyẹn. Kò kí ń ṣàdúrà, okay, ó dẹ̀ yẹ kí n lọ gbàdúrà báyìí aago 9 jẹ́ lọ gbàdúrà. Tó bá tún dọjọ́ kejì, kò dẹ̀ sí kankan tí mò ń ṣe é sí bóyá kí n lọ gbàdúrà. Ó tí wọ májẹ̀mú pẹ̀lú Ọlọ́run. Ẹni tó wọ májẹ̀mú pẹ̀lú Ọlọ́run ó ní àkókò tó ń gba àdúrà. Tó ṣe pé tó bá ti dé àkókò yẹn gbogbo ọ̀run mọ̀ pé ó wà nínú yàrá àdúrà. Májẹ̀mú ni. So ó ní Leviticus sọ fún wa chapter 6 verse 12 and 13. Ó ní kí iná orí pẹpẹ ni o, torí pẹpẹ ni altar àdúrà. Pẹpẹ ni níbi tá ti ń gbàdúrà yẹn, pẹpẹ ni. Ó láti máa jò, iná yẹn láti máa jò, iná yẹn ò gbọ́dọ̀ kú. Tó bá kú àti bá Jésù rí dópin, Sátánì aráyè wọlé á challenge. So iná yẹn ò gbọ́dọ̀ kú. Kí a má ṣe pa tá a bá gbàdúrà, èèyàn pa náà yẹn nìyẹn. A gbọ́dọ̀ pa. Torí ọ̀pọ̀lọpọ̀ nígbà tí ṣòro bá dé, tí problem bá dé ni wọ́n máa ń sáré wá sọ́dọ̀ Ọlọ́run láti wá gbàdúrà o. Nígbà la ṣe máa gba bíríbírí, arẹ́dì àti gba àwẹ̀ funfun, arẹ́dì àti gba gbogbo ẹ̀ nígbà yẹn. Ṣùgbọ́n kákòókò yẹn tó dé, kò sí nǹkan tó wà ní prayer bank wa, nothing. Kò sí nǹkan tó wà ńbẹ̀. So Leviticus sọ fún wa wípé iná yìí kò gbọ́dọ̀ kú. Iná yìí ò gbọ́dọ̀ kú. A láti máa make sure wípé à ń fi igi sí láràárọ̀ kí iná yẹn kó máa jò. Kí iná yẹn bá ṣe lè ní dominion lélẹ́yìí o. Ẹni tó bá ń gbàdúrà bẹ́ẹ̀ yẹn tí iná yẹn tí kò kú. Pastor Adébóyè sọ pé tí boiling ring tá bá ti yọ kúrò lára iná tí ò sí nǹkan kan lára ẹ̀, ó ní èèrà rìn. Ó tọ́ dẹ̀ ni èèrà rìn o. But tí a bá ti connect boiling ring yẹn mọ́ iná tó red, wọ́n ti bí èèrà náà bẹ́ẹ̀.
ó mọ̀ pé tóun bá débẹ̀ ó máa rà ní. So májẹ̀mú ni o, ẹbọ ni o, sacrifice làdúrà gbígbà o, kò kì í ṣe nǹkan tó yẹ lè sọ pé àwọn ìsì kìíní kan, ẹbọ ni o, pé tó bá ti dago 4 kò sí kankan tí mo lè máa ṣe, àkókò àdúrà ni mo wà ní yàrá àdúrà. Ọlọ́run mọ̀ pé òun gbàdúrà, Sátánì gan mọ̀, in the spiritual they know that you are praying. Béèyàn ṣe ní dominion lélẹ̀, béèyàn máa ṣe lè bọ́ Ọlọ́run rìn lélẹ́yìí o. Ẹ tí ó bá lè gbàdúrà dáadáa àti ṣubú ìsì o, ó ìsì. So ìkejì nìyẹn. Ìkẹta tó jẹ́ pé ìyẹn làwọn èèyàn máa ń sọ̀rọ̀ ń pa jù, ìyẹn ni pé ká máa fi fún Ọlọ́run, giving, ká fún àwọn aláìní, ká fún, but ní giving yẹn gan ó pé ọ̀nà 3. ọ̀nà kan péré làwọn pásọ̀ máa ń sọ̀rọ̀ ń pa wá fowó rẹ wá fi fọ́lọ́run, fowó ṣiṣẹ́ fọ́lọ́run, fowó ṣe nǹkan sílé Ọlọ́run, lọ fowó help àwọn aláìní, lọ ṣe. Méjì tó kù wọn kì í sọ ń pa èkíní ni ẹbọ, ìwọ fún ara rẹ gangan ìwọ fún rẹ gan wàá bá ṣiṣẹ́ fọ́lọ́run. Kò sí bó ṣe lè máa fún ìjọ lówó tó, ìwọ fún rẹ gangan wá ṣiṣẹ́ fọ́lọ́run. You have to work for him if he's your Lord. Wàá ṣiṣẹ́ fọ́lọ́run, ìwọ fún rẹ wàá bá ṣiṣẹ́ fún, wàá fi àkókò rẹ wàá fi ṣiṣẹ́ fún, agbára rẹ, your energy wàá fi ṣiṣẹ́ fún. Ẹni relé tí Mami Jackson yà ń ṣe lórí òkè Síónì àmì Sálọ́mọ yìí, àwa náà ń ṣe o, kò kàn tó ti ìyàtọ̀ lè wà láàrin ẹ̀, but irú pé àkókò wọn, imagine kéèyàn lọ bí iṣẹ́ lálẹ́ kó ṣe 12-hour shift dé, kó dẹ̀ dé láàárọ̀ kó tún bọ́ sórí òkè Síónì, kò tí ì sùn. Irú ẹni tó ń fa àkókò rẹ̀ tó fi ń ṣiṣẹ́ fọ́lọ́run nìyẹn, ó ń fi agbára rẹ̀ ó fi ń ṣiṣẹ́ fọ́lọ́run. So ọ̀nà 3 ni, wàá fi àkókò rẹ wàá fi ṣiṣẹ́ fọ́lọ́run. Ìkíní, wàá fi agbára rẹ wàá fi ṣiṣẹ́ fọ́lọ́run. Ìkejì, wàá fi ohun ìní rẹ, ìyẹn làwọn èèyàn máa ń tẹnu mọ́ jù, nǹkan tó ní wàá fi ṣiṣẹ́ fọ́lọ́run, wàá fi ran àwọn aláìní lọ́wọ́, wàá fi fún àwọn opó, wàá fi ṣe nǹkan sínú ilé Ọlọ́run. Ṣẹ́rí, so ẹni tó bá ṣe 3 yìí, májẹ̀mú ni pé láàrin ọ̀sẹ̀ kan mo láti put in at least 1 day ṣiṣẹ́ Ọlọ́run, àbí iye wákàtí báyìí ni mo láti bí ìfẹ́ lọ ara mi as example. For example, mo ṣiṣẹ́ mọ́jú àìní ni by God's grace, but nígbà tí mo dé normally orun á kùn mí, but bá ti jẹ́ pé iṣẹ́ Ọlọ́run wà, orun yẹn máa disappear ni. Mi kì í make effort pé kórun yẹn máa wà, orun yẹn fúnra ẹ̀ mọ̀ pé àkókò tí mo fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run ni, orun yẹn fúnra ẹ̀ máa disappear ni. Tá bá ṣe tán orun yẹn lè wá o, but tí bá ti dé yẹn gbogbo orí mi pé àkókò tó àti ṣiṣẹ́ Ọlọ́run, kò sí nǹkan tí orí mi máa ń rò jù yẹn lọ, pé it's time, àkókò iṣẹ́ Ọlọ́run. Ṣẹ́rí, so èyàn á kọ́kọ́ fi àkókò rẹ̀ á fi ṣiṣẹ́ fọ́lọ́run, á fi agbára rẹ̀ á fi ṣiṣẹ́ fún Ọlọ́run, á ṣẹ̀ wá fi ohun ìní rẹ̀ á wá fi ṣiṣẹ́ fọ́lọ́run. Ẹni tó bá wá ń ṣe àwọn nǹkan 3 tá a sọ yìí, òun là ń sọ yìí pé ó ní covenant of sacrifice pẹ̀lú Ọlọ́run o. Ọlọ́run sọ pé irú àwọn yẹn ni mo fẹ́, àwọn tó ní covenant of sacrifice pẹ̀lú mi, bá mi kó wọn sẹ́gbẹ̀ẹ́, àwọn yẹn ni tèmi, àwọn yẹn ni wọ́n ń sìn mí, àwọn yẹn ni wọ́n gbà mí ní Olúwa àti Olùgbàlà, àwọn yẹn ni wọ́n ti fi gbogbo nǹkan sílẹ̀ fún mi. Ayé tí wọ́n ń gbé ayé tèmi ni, wọ́n ń gbé ayé títí wọn mọ́. Mo fẹ́ separate wọn from àwọn tó kù. Mo gbàdúrà pa ayé wa lórúkọ Jésù. Ṣẹ̀dẹ̀ wá rí ẹbọ májẹ̀mú yìí, èèyàn máa bẹ̀rẹ̀ ẹ̀ ní, ẹ máa pilẹ̀ṣẹ̀ ẹ̀ ní, initiate ẹ̀. Bá ṣe máa ń pilẹ̀ṣẹ̀ ẹ̀ ní pé èèyàn ti kọ́kọ́ fàyè rẹ̀ fún Jésù Kristi pátápátá náà, ìbẹ̀rẹ̀ nìyẹn. Láì tí ì sí ìyẹn, tá bá ṣe gbogbo eléyìí tó kù, kò waste of time ni. Ṣé mọ̀, bí pé kéèyàn kọ́lé kó má ní foundation ni. So ìpilẹ̀ṣẹ̀ ni pé ká kọ́kọ́ fi gbogbo nǹkan ayé wa ká fi fún Jésù Kristi. Ìkejì, ká wá bẹ̀rẹ̀ sí ní máa mú ṣiṣẹ́, ká máa gbàdúrà, ká lọ ní àkókò tá fi ń gbàdúrà. Tọ́lọ́run mọ̀ pé ọmọ mi ó máa wà nínú yàrá àdúrà lákòókò yìí, ọmọ mi ó máa wà yàrá àdúrà. Kò kí ń ṣe àdúrà pé Olúwa fún mi lélẹ̀. Àdúrà oríṣiríṣi ló wà fún iṣẹ́ Ọlọ́run, a lè máa gbà kí iṣẹ́ Ọlọ́run kó máa lọ, fún àwọn ìránṣẹ́ Ọlọ́run, fún oríṣiríṣi àdúrà lọ́mọ Ọlọ́run máa ń gbà. Ṣùgbọ́n aláti lákòókò láàrin ọ̀sẹ̀, àmọ́ pé iye àkókò báyìí ni mo fi ń gbàdúrà sọ́lọ́run láàrin ọ̀sẹ̀. Kò kí ń ṣe pé mo fi ń béèrè pé Olúwa fún mi lówó, Olúwa ọmọ mi, Olúwa iṣẹ́ rẹ kó lè máa lọ síwájú. Gbogbo àwọn tó ń ṣe iṣẹ́ rẹ yìí, Olúwa ààbò rẹ kó wà lórí wọn. Torí Sátánì, ìránṣẹ́ Ọlọ́run ló máa ń wá káàkiri.
we have to pray for them o. Gbogbo àwọn táwọn wò lókè irú àwọn mínísítà lọ́wọ́ àwọn ọmọ mi jásẹ̀, we have to back them up pẹ̀lú àdúrà o. Thank God à ń ṣe lórí òkè sí òní Olúwa dẹ̀ pín wa lérè lórúkọ Jésù. So a láti máa ṣe. Ìkẹta ni pé a láti maintain ẹ̀, kó ṣe pé ká ṣe díẹ̀ kó sún wa. A láti maintain ẹ̀ o. A ṣètọ́jú, a make sure wípé ó ń continue, tá bá ti ń ṣe bẹ́ẹ̀ inú Ọlọ́run á máa dùn. Sátánì ò ní ráyè wọlé. Dominion, àkókò dominion àwa dé, àwa gan á rí pé ìfọ̀kànbalẹ̀ á wà. Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ jọ̀ọ́ ẹ tún lọ gbọ́, tẹ́ bá gbọ́ máa tètè fi téèpù yẹn síbẹ̀. Mo fẹ́ ká really understand the covenant of sacrifice yẹn. Tá bá ti understand ẹ̀, ilé tá ń lé jù nínú gbogbo iṣẹ́ ọ̀tá yà dínkù. Ó máa dínkù ní gidi. Tẹ́ á jẹ́ ká lè bá Ọlọ́run rìn ní gidi. So ẹ jẹ́ ká ka Psalm 50. Mo sọ fún wa pé orin Ásáfù ló kọ nípa ìsìn tòótọ́ ni, ìsìn àtinúwá. Ọlọ́run fẹ́ ká mọ̀ wípé àwọn kan ń sìn mí o, ṣùgbọ́n lórí ahọ́n ni. Àwọn kan dẹ̀ ń sìn mí tó jẹ́ pé wọ́n ń sìn mí ní òótọ́ àti òdodo. Bí mo ṣe fẹ́ kán ṣe máa sìn mí, bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń sìn mí. Èmi sì rèé, èmi ni Ọlọ́run tó jẹ́ Ọlọ́run lórí ohun gbogbo, tó dẹ̀ jẹ́ tó máa ṣèdájọ́ gbogbo ayé. Gbogbo ayé àtẹni tó sìn mí àtẹni tí ò sìn mí ni màá ṣèdájọ́ fún gbogbo wọn o. So ní verse 1 ó wá sọ wípé Ọlọ́run Olódùmarè, mighty God, Ọlọ́run tó tóbi, Yahweh, Olúwa Ọlọ́run Ísírẹ́lì, Ọlọ́run tí kò láfiwé, Ọlọ́run tí kò sí Ọlọ́run kankan tá tún lè fi ṣe àkàwé rẹ̀. Òun ló fi bẹ̀rẹ̀. Ó ní Ọlọ́run Olódùmarè, àní Olúwa ni ó ti sọ̀rọ̀ o. Ọlọ́run ló sọ̀rọ̀, kò sọ pé òun lòún sọ. Ó ní Ọlọ́run ló ti sọ̀rọ̀ o. Ó sì pè ayé láti ìlà oòrùn wá títí ló fi dé ìwọ̀ rẹ̀. The whole earth láti bẹ̀rẹ̀ lọ dé òpin. Òun lọ́lọ́run bá sọ̀rọ̀ o. All nations. So a ti mọ̀ pé ìdájọ́, àkókò ìdájọ́ ní Psalm 50 ń sọ̀rọ̀ nípa ẹ̀ pé ìdájọ́ ń bọ̀ o. Ìdájọ́ ń bọ̀. Pé so Ọlọ́run àgbáyé òun ló ń sọ̀rọ̀ o. Ó dẹ̀ ń pe gbogbo èèyàn fún àkókò tó máa ṣe ìdájọ́. Ó ní verse 2, ó ní láti Síónì wá. A ti mọ̀ pé láti orí òkè Síónì wá náà ni ìdájọ́ máa ti ṣẹlẹ̀. Torí níbẹ̀ ni Ọlọ́run jókòó sí. Síónì tó pípé ní ẹwà ni o. Ṣé mọ̀ pé ibi tí Ọlọ́run wà beautiful, pípé ní ẹwà ni. Ọlọ́run ti tan ìmọ́lẹ̀ òfin rẹ̀ gan ìmọ́lẹ̀ ni. So ẹ mọ̀ pé tí Ọlọ́run bá ń bọ̀ ìmọ́lẹ̀ lẹ máa kọ́kọ́ rí. Ó ní òfin rẹ̀ ti tan ìmọ́lẹ̀. Ìyẹn ni pé Ọlọ́run ń bọ̀ o. Ó ń bọ̀. Ó ti tan ìmọ́lẹ̀ rẹ̀ àti àwọn ìmọ́lẹ̀ rẹ̀ níwájú Ọlọ́run pé èmi Ọlọ́run ń bọ̀ o. Ní verse 3 ó ní Ọlọ́run wá ń bọ̀ kì yóò sì dákẹ́. Kò ní dákẹ́ o. Iná yóò máa jò níwájú rẹ̀ pé tó bá ti ń bọ̀, iná ni consuming fire. Ẹ gbọ́dọ̀ kọ́kọ́ rí iná yẹn. Ni Mósè rí tí Mósè fi sọ pé kí ló ń ṣẹlẹ̀ bí iná ń jó ìgbẹ́ òde ru. Irú sí ìwò lélẹ̀ wo láti wò. Ibi tí tó bá ti ń bọ̀, iná yẹn kan la ṣe ń pè ní iná ajónirun. Iná yẹn yí káàkiri ni. Ẹ̀fúùfù líle yóò sì máa jà yí káàkiri. Ṣé mo pé ó máa ń gún afẹ́fẹ́ ni. Bí bàtà wà bá nu plane, ó máa ń fa afẹ́fẹ́, ó máa fi ń ṣe plane ni. Kábíyèsí Ọlọ́run. Ó máa ń fi afẹ́fẹ́, ó máa fi ń ṣe bí transport, bí kan tó ń gbé Ọlọ́run ni. Bí kan tó ń fa afẹ́fẹ́ ṣe nìyẹn. So ó yí káàkiri ni. So ní verse 4 ó ní yóò sì kọ sí àwọn ọ̀run láti òkè wá àti sí ayé wípé heaven and earth ẹ wá o. Mo dé èmi onídàájọ́ òdodo. Mo dé kí ó lè máa ṣe ìdájọ́ àwọn ènìyàn rẹ̀. Mo ń bọ̀ o. Mo máa ṣe ìdájọ́ àwọn ènìyàn mi Ísírẹ́lì. Ísírẹ́lì lènìyàn Ọlọ́run. Gbogbo wa tá bá ti born again, tá ti di àtúnbí, gbogbo wa àwa ni Ísírẹ́lì. Ó máa kọ́kọ́ ṣe ìdájọ́ wa kó tó ṣe ìdájọ́ gbogbo ayé o. Gbogbo ẹni tó pe rẹ̀ lónígbàgbọ́ ló máa kọ́kọ́ wà níwájú Ọlọ́run. Á kọ́kọ́ ṣe ìdájọ́ tiwa náà. Á ṣẹ̀ wá ṣe ìdájọ́ àwọn tó kù tí wọ́n ti ẹ̀ máa ń pa Ọlọ́run. Tán ti ẹ̀ bìkítà. Ṣùgbọ́n Ísírẹ́lì àwa. That's why tẹ́lẹ̀ kó sọ pé ìdájọ́ á bẹ̀rẹ̀ láti inú ilé Ọlọ́run. Ilé Ọlọ́run gangan ni ìdájọ́ máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀. So
First Peter dẹ̀ sọ fún wa bẹ́ẹ̀, First Peter chapter 4 verse 17, Pétérù kìíní orí kẹrin ẹsẹ̀ kẹtàdínlógún, ó ní ìdájọ́ yóò bẹ̀rẹ̀ láti ilé Ọlọ́run wá. Ibẹ̀ ni màá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìdájọ́ mi. Ní verse 5 ó ní pé kí n tó bẹ̀rẹ̀ ìdájọ́ mi, kó àwọn ènìyàn mímọ́ mi, àwọn kan wà tó jẹ́ pé èèyàn mímọ́ ni wọ́n o, àwọn yẹn bá mi kó wọn wá sọ́dọ̀ mi. Àwọn tó ti fi ẹbọ bá mi dá májẹ̀mú, ó ní mo ṣe fi ṣe ọ̀rọ̀ yànjú. Àwọn kan wà tó ti fi ẹbọ bá Ọlọ́run dá májẹ̀mú, tẹ́gbẹ́ gbogbo ìgbésí ayé wa a fi gbé fún Ọlọ́run ni. Àtún lọ́lọ́run mìíràn, àtún ní kò sí plan B, kò sí plan C, gbogbo ẹ̀ ètò Ọlọ́run bá ti mú wá, all things work together for good ni. A sì gbà, a sì kàn wá máa gbélébùú pẹ̀lú Jésù Kristi, no turning back. So ó ní irú àwọn èèyàn bẹ́ẹ̀, àwọn èèyàn mímọ́ mi nìyẹn, bá mi kọ́kọ́ kó àwọn yẹn wá sọ́dọ̀ mi náà. Àwọn yẹn ti fi ẹbọ bá mi dá májẹ̀mú. So ìpadàbọ̀ Jésù Kristi là ń sọ̀rọ̀ nípa ẹ̀, Psalm 50. Ìpadàbọ̀ Jésù Kristi ni ó, pé ó ń padà bọ̀, ó dẹ̀ ń bọ̀ wá ṣe ìdájọ́. Ó ń bọ̀, kò sí kátẹ́nì kankan lè ṣe ń pa ẹ̀, kò ṣe é yí padà. Tó bá sì ti dé ó máa ṣe ìdájọ́, ṣùgbọ́n kó tó bẹ̀rẹ̀ ìdájọ́ ẹ̀, á kọ́kọ́ separate èèyàn mímọ́ rẹ̀ sọ́dọ̀ ara rẹ̀, àwọn tó ti fi ẹbọ, tó ti fi bá dá májẹ̀mú. Ní verse 6 ó wá ní àwọn ọ̀run yóò sì sọ̀rọ̀ òdodo rẹ̀. Àwọn ọ̀run máa sọ̀rọ̀ òdodo rẹ̀, torí òdodo lọ́lọ́run yìí o. Nítorí Ọlọ́run tìkálà rẹ̀ ó ní onídàájọ́ o, onídàájọ́ òdodo sì ni. Kò kí ń dájọ́ ìkà. Bó bá ṣe rí, ṣe mọ̀, ẹ mọ̀ pé téèyàn bá ṣe rí ni fọ́tò ṣe máa yà ẹ́. Tó bá ṣe rí bẹ́ẹ̀ ló máa ṣe ṣèdájọ́ rẹ o. Kò sórí ọ̀fẹ́ àti sọ pé Ọlọ́run nígbà yẹn ìdí tí mo ṣe báyìí, kò sórí ọ̀fẹ́ yẹn mọ́. Bó ṣe ń ṣe báyìí, gbogbo nǹkan bó ṣe ń ṣe lójoojúmọ́, gbogbo ẹ̀ ló wà lákọsílẹ̀ fún ọ. Lọ́jọ́ náà á sì wá ṣí báyìí, á ṣí ilé ẹ lórí, wá máa wo fún rẹ bó ṣe ṣe ìgbésí ayé rẹ, báwo ló ṣe lò ó, bó ṣe lò ó lélẹ̀. Ibi báyìí ni ìpín ẹ, ibi báyìí ni ìpín ẹ. Onídàájọ́ òdodo ni. So Asaph ní Sélà, ó fẹ́ ká lọ ronú sí nǹkan tó sọ ní verse 6 yìí o, pé Ọlọ́run yìí olódodo ni o, onídàájọ́ òdodo ni o. Kò ní sọ pé torí pé ìdí kan àbí ìdí mìíràn kó má dá ẹ lẹ́jọ́ bó ṣe yẹ kó ṣe dá ẹ lẹ́jọ́ o. Bó bá ṣe ṣe bẹ́ẹ̀ ló máa ṣe dá ẹ lẹ́jọ́. Ó ní ẹ lọ ronú sí, ẹ pause, ẹ má kánjú, ẹ ronú sí verse 6 nǹkan tí mo sọ ń bẹ̀. Deuteronomy chapter 10 verse 17, Deuteronomy 10:17. Ó ní nítorí Olúwa Ọlọ́run yín, Ọlọ́run àwọn ọlọ́run ni, àti Olúwa àwọn olúwa, kò sọ ọlọ́run mìíràn lẹ́yìn ẹ̀. Ọlọ́run tí tóbi, alágbára àti ẹlẹ́rù, tí kì í ṣe ojúṣàájú, kò ń ṣojúṣàájú o, bẹ́ẹ̀ ni kì í gba àbẹ̀tẹ́lẹ̀, o ò lè fún lábẹ̀tẹ́lẹ̀ o. Bó bá ṣe ṣe bẹ́ẹ̀ ló máa ṣe ṣèdájọ́ rẹ o. Verse 6. So verse 7 ó wá ní ẹ gbọ́ ẹ̀yin ènìyàn mi, èmi ó sì sọ̀rọ̀. Ọlọ́run ló ń sọ̀rọ̀ o. Ó ní ẹ gbọ́ ẹ̀yin èèyàn orí òkè Síónì, èmi ó sì sọ̀rọ̀ o. Ísírẹ́lì, ẹ̀yin ènìyàn mi, èmi ó sì jẹ́rìí sí ọ, mo máa jẹ́rìí sí ọ lọ́jọ́ ìdájọ́, pé ṣo rántí pé báyìí ló ṣe ṣe, ṣo rántí pé báyìí ló ṣe ṣe, ṣo rántí pé gbogbo nǹkan tó ń ṣe lóòótọ́ wọ́n fún ẹ ń tàìtì, wọ́n fún ẹ ń gbogbo ẹ̀, ṣùgbọ́n ọkàn rẹ jìnnà sí mi, ó kàn ń ṣẹ̀sìn lásán ni. Èmi ni Ọlọ́run, àní Ọlọ́run rẹ, èmi lọ́lọ́run rẹ, mo ń sọ̀rọ̀, mo máa jẹ́rìí sí ọ lọ́jọ́ náà. Àkókò wà fún àtúnṣe, ó lè ṣe àtúnṣe, ó lè ṣe àtúnṣe. Ní verse 8 ó wá ní èmi kì yóò bá ọ wí nítorí ẹbọ rẹ, mi ò bá yín wí nítorí ẹbọ yín. Lóòótọ́ ẹ san tithe, ẹ mú offering wá, ẹ ń tọ́jú àwọn aláìní, ẹ sì ẹ fún àwọn opó tó jẹ́ pé tó bá fún opó, èmi gan ló fún, gbogbo ẹ̀ lẹ́yìn ṣe, ṣùgbọ́n ọkàn yín jìnnà sí mi, ọkàn yín jìnnà sí mi. Ẹ kàn mú ẹbọ wá ni, ẹbọ yín wà níwájú mi, ẹrọ ọbẹ̀ sísun yín wà níwájú mi. Mi sọ pé ẹrú dáadáa, ẹ ṣírù. Bí mo ṣe sọ pé kẹ́ ṣe máa rú ẹbọ bẹ́ẹ̀ lẹ ṣe rú ẹbọ, ṣùgbọ́n ọkàn yín wá ń kọ́, ọkàn yín sì ni mo nílò. Èmi ò nílò ẹbọ yín. Ṣé gbogbo àwọn màálù tẹ́ ń gbé wá yẹn rò pé mo máa jẹ ni? Mi ò nílò ẹ, ṣùgbọ́n mo rò pé tẹ́ bá ń ṣe ẹbọ yẹn ó máa jẹ́ kẹ́ ẹ lè ronú pé mi ì fẹ́ máa ṣe ẹbọ yìí lójoojúmọ́, èmi náà fẹ́ yí padà. Àwọn nǹkan tí mò ń ṣe tó ń bí Ọlọ́run nínú mi ì fẹ́ ṣe mọ́. Ìdí tí mo sọ pé kẹ́ ṣe máa mú ẹbọ wá nìyẹn.
ṣùgbọ́n ẹ yí padà, ẹ kàn mú ẹbọ yìí wá ni. Ní verse 9 ó ní èmi kì yóò mú akọ màlúù láti ilé rẹ jáde, mi ò ní wá gba màlúù ilé yín jáde, mi ò dẹ̀ ní wá mú òbúkọ kí n wá mu nínú agbo ẹran rẹ. Kí ni mo fẹ́ fi ṣe? Ọkàn rẹ ni mò ń wá, kò ń ṣowó tó ń fún mi, kò ń ṣe táìtì tó ń san èmi ṣáà ń san táìtì, mo lè san offering nínú chọ́ọ̀chì gan, wọ́n mọ̀ pé gbogbo nǹkan mi ni mò ń ṣe pé. Ọkàn rẹ ń kọ́. Mo rántí late mother mi, gbà tí ìyá mi kú, reverend father wọ́n sọ pé gbogbo nǹkan wọn ni wọ́n ṣe pé wọ́n jẹ́ chọ́ọ̀chì lówó, wọ́n ṣe nǹkan kan. Meanwhile, just before kó tó di pé wọ́n kú, ìyá mi ṣe gba Jésù Kristi o. Bó ti ń bá wọn sọ títí tí wọ́n ti sọ pé Catholic Church yẹn pé téèyàn tó bá ti ní Maria tó ti ní gbogbo ẹ̀ pé ìyẹn là ń sọ ń born again. Díẹ̀ ló kù, Ọlọ́run ló yọ ìyá mi tí wọ́n ṣẹ̀. Later ni wọ́n ṣẹ̀ realize wípé ẹ̀sìn ìmọ̀ làwọn ń kàn ṣe lóòótọ́, kò yí àwọn ni wọ́n ṣe gba Jésù Kristi. Ṣùgbọ́n ìjọ sọ pé gbogbo nǹkan wọn ló ṣe pé. So gbogbo ẹ̀ wọ́n mú gbogbo ẹbọ wá lóòótọ́, gbogbo ẹ̀ ní gbogbo ẹ̀ ẹ mú wá diligently, ẹ ṣe ẹ fẹ́ mi, but ọkàn yín ń kọ́, ǹjẹ́ fọkàn yín fún mi. So verse 10 ó ní nítorí gbogbo ẹran igbó tèmi nì àti ẹrankẹ́ran lórí ẹgbẹ̀rún òkè, the cattle of 1,000 on a hill, ṣẹ́mọ̀ hill ẹyọ kan tó ní ẹran tó ní cattle 1,000, mọ̀ pé Ọlọ́run ló ní gbogbo nǹkan. Imagine ẹ̀kan tí ẹ̀ picture orí òkè kan tí 1,000 ẹgbẹ̀rún ní 1,000 àbí tí 1,000 ẹran tó dẹ̀ wà lórí ẹ̀ ẹyọ kan nìyẹn o. Ẹ wá mọ iye òkè tó wà ní gbogbo ayé. Ó lè mí ni mo ní, tí n bá fẹ́ máa mú nínú ẹ̀, kò sí kan tí mo fẹ́ fi ṣe. Èmi mo ní gbogbo nǹkan. Owó tẹ rò pé níyè mi mo fún yín, easy one that gave it to us, kí la ní tí ò fún wa. Ọmọ ta ní òun ni gbogbo nǹkan tó àtàrò pa ní tó jọ wá lójú, òun ló fi fún wa. He gave us. Ebi mo ní gbogbo ẹ̀. Ní verse 11 ó ní èmi mọ gbogbo ẹyẹ àwọn òkè ńlá. Ilé tẹ́yìn ò tiẹ̀ mọ̀ gan pé ẹyẹ mo mọ̀. Àti ẹranko ìgbẹ́ gbogbo ẹ̀ èmi mo ní. Ẹranko tẹ́ẹ̀tì ẹ̀ tí ìrírí nǹkan tó wà ní ugbó èmi mo ní. Mo mọ̀ wọ́n, but so mi ò nílò ẹ̀. Mo kàn ní pé kẹ́ máa ṣe sọ́dà tọkàn yín á lè wà lọ́dọ̀ mi. Ẹ lè sìn mí, ẹ lè fi àwọn ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀, ẹ ní máa rú ẹbọ ojoojúmọ́ mọ́. Àti mo ṣe ní pé kẹ́ máa mú ẹbọ wá nìyẹn. Verse 12 ó ní bí ebi bá ń pa mí, èmi kì yóò sọ fún ọ. Ṣé tẹ́bí bá ń pa Ọlọ́run ṣá wá sọ pé òkè mi ní sá ọlọ́mọ ebi ń pa mí, òkè lẹ fẹ́ ṣe fún mi? No, nítorí pé ayé ni ti èmi àti ẹ̀kún rẹ̀, t'Olúwa nílẹ̀ àtẹ̀kún rẹ̀, ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀. Ọlọ́run ló ní gbogbo ẹ̀. Psalm 24 verse 1 ni. Ìhun ló ní gbogbo ẹ̀. Tẹ́bí bá ń pa kò ní láti sọ fẹ́ nìkankan. Nǹkan tó dá kókàn ra mú díẹ̀ nú ẹ̀ kò jẹ́ ni. So tó bá kàn sọ pé ká mú nǹkan wá kó ba lè bùkún fún wa ni, kó ba lè bless wa ni. Tá bá mú wá bless wa, kò nílò nǹkan tó jọ wá lójú yẹn, kò nílò ẹ̀. Verse 13 ó ní èmi ó hà jẹ ẹran màlúù tàbí èmi á máa mu ẹ̀jẹ̀ ewúrẹ́ bí? Ṣé ẹ̀jẹ̀ ewúrẹ́ tẹ wá fi ń ṣe ẹbọ yẹn, ṣé mo fẹ́ máa mú ni? Àbí mo fẹ́ máa jẹ ẹran màlúù tẹ́ ìpa tẹ fi ń ṣe ẹbọ? Mi ò nílò gbogbo yẹn. Ọkàn yín ni mò ń wá. Mo fẹ́ kẹ́ fọkàn yín fún mi ni. Ọkàn tó dúró ṣinṣin òun ni mò ń wá. Ọkàn tó dúró tì mí, tó ń ṣòtítọ́, tó ń tẹ̀lé ọ̀rọ̀ mi, tó ń ṣe nǹkan tí mo fẹ́ kó máa ṣe. Irú ọkàn tí mò ń wá nìyẹn. Kò kì í ṣe ẹbọ yín, kò kì í ṣe nǹkan tẹ́ ẹ̀ fún mi. Verse 14 ó wá ní mo fẹ́ kẹ́ rú ẹbọ ọpẹ́ sí Ọlọ́run. Rú ẹbọ ọpẹ́ sí Ọlọ́run. Ṣé rí pé à ń rú ẹbọ ọpẹ́ sí Ọlọ́run yìí? Ẹ rí pé Bible sọ pé ẹbọ ni o, ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹbọ ni o. Torí ńgbà tí nǹkan tó ń fẹ́ ó bọ́ sí, ìyanu ṣẹlẹ̀, àti dúpẹ́ ó yí sí. Olúwa ẹ ṣé o. Olúwa mo gbé ọ̀gá. Olúwa ẹ ṣé. What a wonderful God you are. Ọlọ́run tó tóbi. Ṣùgbọ́n nígbà tí nǹkan ò bá rí bẹ́ẹ̀ nǹkan, nǹkan tó ti gbàdúrà tó ti gbàwẹ̀ sí, ó dẹ̀ gbàwẹ̀ tán gbogbo ẹ̀ dẹ̀ ṣe kò dẹ̀ rí bẹ́ẹ̀. Àti sọ pé Olúwa ẹ ṣé ó difficult. Ṣùgbọ́n ẹni tó ti ní májẹ̀mú ọpẹ́ pẹ̀lú Ọlọ́run, ó lè má ṣe máa gbọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ń ṣiṣẹ́ rẹpẹtẹ fún Ọlọ́run. Tẹ́ bá ń wàásù, wọ́n lè sọ thank you Jesus nígbà wọ́n lè sọ 100 times. Ẹ máa gbọ́ thank you Jesus. Olúwa ẹ ṣé.
thank you Jesus. Olúwa ẹ ṣé. Ní gbogbo ìgbà, ní ìgbà tó tọ́ àti ìgbà tí ò tọ́, a láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Apostle Paul sọ fún wa, 1 Thessalonians chapter 5 verse 18. Thessalonica kìíní orí 5 ẹsẹ̀ ìkejìdínlógún. Ó ní ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo. Nínú ohun gbogbo ni o. Olúwa ṣe nǹkan tá a fẹ́. Àbọ̀dẹ̀ sì rí ẹ ṣáà máa dúpẹ́. Olúwa ẹ ṣé. Pé mo ti ẹ̀rọjọ́ ìní Olúwa ẹ ṣé. Pé mo róúnjẹ jẹ Olúwa ẹ ṣé. Pé everything ni mo lè mí Olúwa ẹ ṣé. Mo lè wa mọ́tò Olúwa ẹ ṣé. Mo lọ yàgbẹ́ Olúwa ẹ ṣé. Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A ti ẹ̀ dúpẹ́ Olúwa fún gbogbo àgbáyé tẹ́ dá yìí. A dúpẹ́ fún àwọn ìjọ tẹ́ ń lọ wọn. Just find a reason to just thank God. Májẹ̀mú ni o, covenant ni o. Kò ṣe pé ńgbà tí nǹkan tínú yín bá dùn tí mo bá ṣe nǹkan fún yín nìkan lẹ máa dúpẹ́ lọ́wọ́ mi. Ó ní mo fẹ́ kẹ́ máa rú ẹbọ ọpẹ́ sí mi. Mo fẹ́ kẹ́ máa rú ẹbọ ọpẹ́ sí mi. Kò wá dúró ń bẹ̀ nìkan. Ó wá ní pé kẹ̀dẹ̀ tún máa san ẹ̀jẹ́ fún ọ̀gá ògo. Tẹ́ bá fẹnu yín sọ wípé nǹkan báyìí ni màá ṣe fún Ọlọ́run, mo fẹ́ kẹ́ ṣe. Ẹ má kàn, don't be rash with your mouth. Ìwé oníwàásù orí 5 ẹsẹ̀ ìkejì. Ó ní má fi ẹnu rẹ yára kí o má sì jẹ́ kí àyà rẹ kí ó yára sọ̀rọ̀ níwájú Ọlọ́run. Ṣé mọ̀? Olúwa tó bá lè fún mi lọ́mọ. Tí n bá bí ọmọ yẹn Olúwa, in fact, máa lọ ra chair sí gbogbo sínú ìjọ ni. Mo máa ṣe báyìí nígbà tó dé bí ọmọ náà tó ti rántí àti ra chair ẹyọ kan sínú ìjọ. Má ṣe rú ẹ̀. Olúwa ní tó bá ṣèlérí pé o máa ṣe, o ní láti ṣe. Irú ẹ tó ń bá mi rìn nìyẹn. Irú ẹ tí mo mọ̀ ipò lọ́kàn mi mọ́ nìyẹn, tó mọ̀ wípé Olúwa yìí tóbi ju ẹ tá lè sọ̀rọ̀, tá lè ní mú ọ̀rọ̀ náà, tá ní mú ṣẹ. Tó bá sọ nǹkan pé o fẹ́ ṣe létí mi, nǹkan náà ó láti mú ṣẹ. Ṣé dẹ̀ wá rí ọ̀rọ̀ ọpẹ́ yìí? Ó sò ní agbára tó jẹ́ wípé Bishop Oyedepo sọ pé téèyàn bá gbàdúrà tán, téèyàn bá tí fi thank you sí, ó ní àdúrà yẹn ò lọ bì kankan. Ó ní tí àdúrà bá ní code, ó ní last number ẹ̀, ó ní thanksgiving ní ọpẹ́. Ká sọ pé àdúrà o, phone number àdúrà o is 1884 o. Ó ní 4 yẹn, Bishop Oyedepo ní thanksgiving ní. Olúwa ẹ ṣé, Olúwa ẹ ṣé, Olúwa ẹ ṣé. Ó ní tí ò bá ti ní ọpẹ́, ó ní kò lọ bì kankan. Ẹ dẹ̀ mọ̀ rí pé Jésù Kristi fúnra wọn gan, nígbà tí ó débi ibojì Lásárù, kí ló kọ́kọ́ ṣe? Olúwa mo dúpẹ́ nítorí pé ẹ máa ń gbọ́ tèmi. Aláti ẹbọ ọpẹ́ ni o. Ní gbogbo ìgbà aláti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tá bá tiẹ̀ fẹ́ wọ ibi tọ́lọ́run wà gan, David sọ fún wa wípé tó bá fẹ́ wọ ibi tọ́lọ́run wà, ọpẹ́ ló máa kọ́kọ́ fi ṣí gate yẹn o. Láìsí ọpẹ́ gate yẹn ò ṣí o. Psalm 100 verse 4 ẹ lọ kà. Ó ní ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀ ti ẹ̀yin ti ọpẹ́. Ẹ mọ̀ pé David mọ bó ṣe ń wo presence Ọlọ́run dáadáa. David ní ọpẹ́ nìkan lè fi ṣí gate yẹn o. Tẹ́ bá kàn bá tẹ́ kàn fire, ẹ kàn fire lásán ni o, ẹ tí wọlé. But tẹ́ bá ti kọ́kọ́ fi ọpẹ́, tẹ́ bá ti fi bẹ̀rẹ̀, gate yẹn á ṣí. Tó bá wá ṣí, ìyìn á wá gbé yín lọ. Ìyìn ló máa wá gbé yín lọ síbi tọ́lọ́run wà bẹ́ẹ̀ gangan. Ìyìn, when you begin to praise him, then that takes you to God's presence. You know, wàá mú wa lọ síbi tí, then you can begin to fire your prayer. Ṣùgbọ́n ẹ kàn fire àdúrà, ẹ dúpẹ́, ẹ dẹ̀ ṣe ìyìn. Ìtàlẹ̀ ṣì wá gate yẹn ṣì wà ní títì. Nǹkan tí Asaph sọ fún wa nìyẹn. And David dẹ̀ confirm ẹ̀ ní Psalm 100 verse 4. So aláti rú ẹbọ ọpẹ́ sí Ọlọ́run, kí a sì san ẹ̀jẹ̀ wa fún ọ̀gá ògo. Ó wá sọ wípé tí a bá ṣerú eléyìí, nǹkan tó ń sọ láti verse 1 to 14 yìí o. Ta ní májẹ̀mú sacrifice tí mo sọ ní verse 5, ta ní pẹ̀lú Ọlọ́run. Ta sì rú ẹbọ ọpẹ́ tá ń rú sí Ọlọ́run. Ta sì ń san ẹ̀jẹ̀ wa torí ta bá promise, ta bá vow pa fẹ́ ṣe nǹkan tá bá ṣe, ó máa ń dínà àdúrà. Nǹkan ta bá vow pé a fẹ́ ṣe, ta bá ti ṣe ní verse 15, popular verse tí gbogbo èèyàn mọ̀. Ó ní nígbà náà tó bá wá ké pè mí ní ọjọ́ ìpọ́njú o, èmi á gbọ́ o, màá dá ẹ lóhùn. Wá sì yìn mí lógo. Nítorí ìpọ́njú ò lè ṣe kó má dé. Lákòókò ìpọ́njú tó bá jẹ́ pé àwọn kan tí mo sọ sílẹ̀ yìí, ó ti ṣe, ó dẹ̀ ń ṣe, ó ń gba àdúrà yẹn, ó dẹ̀ ti fayé rẹ fún mi, ó dẹ̀ ń fi ayé rẹ fi ń ṣiṣẹ́ fún mi. Nǹkan tó ní ó fi ń ṣiṣẹ́ fún mi.
Ah ah. Tó bá ké pè mí ní ọjọ́ ìpọ́njú màá gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ k'Ọlọ́run dá wọn lóhùn lọ́jọ́ ìpọ́njú ṣùgbọ́n kò sí nǹkan kan tí wọ́n ṣe o. Wọn ò ṣe nǹkan kan láti mẹ́rìtì ẹ̀ o. Wọn lóòótọ́ àánú wà o, nígbà mìíràn Ọlọ́run máa ń ṣàánú fẹ́ tó bá fẹ́ ṣàánú fún o. Ṣùgbọ́n bọ́lọ́run ṣe fẹ́ ká ṣe rìn gangan òun ló sọ fún wa ní Psalm 50 pé ẹ̀yin ẹ máa rú ẹbọ ọpẹ́ sí mi, ẹ̀yin ẹ máa san ẹ̀jẹ̀ yín, ẹ bá mi ní májẹ̀mú lọ́jọ́ ìṣòro, lọ́jọ́ ìpọ́njú, tẹ bá ké pè mí èmi yóò sì gbà. Má gbọ́ ẹ sì yìn mí lógo, máa jẹ́wọ́ ara mi pé èmi ni Ọlọ́run atóbi jù, pé kò sóhun tó ṣòro ṣe fún mi. Verse 16 ó ní ṣùgbọ́n Ọlọ́run wí fún ènìyàn búburú. Ó ti sọ tàwọn tèèyàn mímọ́ tó fẹ́, ó ti sọ yẹn tán o. Ẹni tó lè ké pè nígbà ìpọ́njú tó lè dá lóhùn, ó ti parí sí verse 15 o. Nígbà tó wá dé 16 ó wá yí sí àwọn alágàbàgebè, àwọn hypocrite, àwọn ènìyàn búburú. Nínú ilé Ọlọ́run ni wọ́n wà o, kò ń ṣe àwọn ará ìta o. Ìsinú ilé Ọlọ́run lọ́lọ́run sọ o. Ṣùgbọ́n Ọlọ́run wí fún ènìyàn búburú pé kí ni ìwọ ń fi ṣe láti máa sọ̀rọ̀ ìlànà mi? Ó tiẹ̀ ń fọ̀rọ̀ ọ̀rọ̀ mi ó fi ń wàásù. Ìwọ fúnra èdèrè, oh you are not mine o, ó ń ṣe tèmi, ọkàn ẹ jìnnà sí mi. Wàá sì fọ̀rọ̀ mi wàásù. Májẹ̀mú mi wà lẹ́nu ẹ̀, wá tí wọ́n sọ fún àwọn èèyàn, báyìí lọ́lọ́run ṣe sọ pé ká ṣe o, báyìí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ, wàá kóòtì ọ̀rọ̀ Ọlọ́run wàá ṣe. Ìwọ fúnra èdèrè, you don't belong to God. Ọ̀nà méjì ọ̀nà mẹ́ta ló yapa sí. Ó sọ̀rẹ́ndà gbogbo ẹ̀fọ́ Ọlọ́run. Alágàbàgebè lọ́lọ́run pẹ̀lú èèyàn bẹ́ẹ̀. Kí lọ̀rọ̀ mi ń ṣe lẹ́nu rẹ? Kí ni májẹ̀mú mi ń ṣe lórí ahọ́n rẹ? Lórí ahọ́n rẹ ló wà, kò dénú ẹ̀, kò dénú rẹ. Verse 17 ó ní ìwọ ṣáà kórìíra ẹ̀kọ́, ó kórìíra ẹ̀kọ́. Nínú jọ èèyàn mi tí teaching bá ń lọ àbí preaching orí social media ni wọ́n á wà, fóònù ni wọ́n á máa wò. Fóònù yẹn náà máa tẹ̀ tí bá sọ àfi preach tó bá kúrò lórí pọ́ńtẹ fóònù yẹn wọ́n á ti ẹ̀sùn lọ. Tẹ́ bá bi wọ́n pé kí náà ti ẹ̀ preach lórí ẹ̀ ní church ìwọ̀n ọ̀rántí. Ó mọ́ èèyàn mi a whole week tẹ̀lé má ṣe Bible ẹ̀ ó lè má ṣe wò. So ó ní ìwọ kórìíra ẹ̀kọ́, o lè jókòó kán kọ́ ẹ lọ́rọ̀ Ọlọ́run, ó ti ṣe mọ̀ ó ga ju àwọn tó ń kọ́ yẹn, àwọn wo ló fẹ́ kọ́ wọn, kí ló mọ̀, mo jù wọ́n lọ. You see, ìwọ kórìíra ẹ̀kọ́, ìwọ sì ti ṣá ọ̀rọ̀ mi tì lẹ́yìn rẹ̀, ọ̀rọ̀ mi ò mátà sí, ó ti kọ̀yìn sí ọ̀rọ̀ mi, kan tó wù ẹ́ ló ń ṣe. Ayé ń ṣerú ẹ̀ jàre, ẹ má dáhùn. Ayé ń ṣerú ẹ̀, kí ni gbogbo àgbà wọn. Verse 18 ó ní nígbà tí ìwọ, ó ń ṣàlàyé ní o àwọn alágàbàgebè o. Ó ní nígbà tí ìwọ rí olè, ó rẹ́ni tó ń jalè, nígbà náà ni wọ́n bá mọ̀ pọ̀, ìwọ àti ẹ̀ ọ̀rẹ́ dẹ̀ ní it's okay. Ṣèbí ó kàn ṣe 419 ni òun ló ń ṣe, èmi kọ́ ni mò ń bá ṣe. Ọ̀bọ̀tọ̀ ọ̀rẹ́ mi ni. Ìwọ sì rí àwọn alágbèrè, ẹ̀dẹ̀jọ́ ń ṣeré papọ̀. Ó rẹ́ni tó ń ṣàgbèrè, ó lọ́kọ sílé o, ó dẹ̀ ń ṣàgbèrè. Ọ̀rẹ́ mi ni à ń bá sọ, ó máa gbọ́. Show me your friend ni o, and I will know who you are. Àgùntàn tó bá járìn ni o, ó máa jẹ̀gbẹ́, á jẹ̀gbẹ́ ni. So Ọlọ́run try àti sọ fún wa ní o pé kò lè máa pò jìnnà sí mi, torí tó bá jìnnà sí mi, tó bá rí ibi tó lè wà wàá àfọ́ ìdí ẹ̀, ò ní súnmọ́. Tó bá rí ibi tẹ́ni tó ṣàlágbèrè wàá àfọ́ ìdí ẹ̀, wàá máa bá sọ̀rọ̀ o láti yí padà o, wàá gba Jésù Kristi, ṣùgbọ́n kò ní jọ́ rẹ kò rí kò sùn, ẹjọ́ ń wọlé ẹjọ́ ń jáde wọn náà máa ń pa díẹ̀ ká má parọ́ fúnra wa. Verse 19 ó ní ìwọ fi ẹnu rẹ fún búburú àti ahọ́n rẹ ń pètè ẹ̀tàn. Kò sí nǹkan tó lè fi ẹnu báyìí kò dẹ̀ fi pa èèyàn. Tó bá rojọ́ pásítọ̀ àbí ìyàwó pásítọ̀ àbí ìránṣẹ́ Ọlọ́run, ẹni wọn lórí social media ń sìn tán fún àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣe yẹ̀yẹ́, tẹ́ bá dẹ̀ bí wọ́n á ní Christian àwọn. Kò sí ẹ tó lè jọ ọmọ Ọlọ́run tó lè jẹ́ kí nǹkan bàbá wọn kó bàjẹ́. Kò sí ẹ tó lè ti fẹ̀mí ẹ̀ fún Jésù tí wọ́n máa sọ̀rọ̀ iṣẹ́ Ọlọ́run níbì kan àbí òjíṣẹ́ Ọlọ́run ní burú tí wọ́n á dẹ̀ bá wọn jókòó tí wọ́n máa bá wọn dá sí. Kò possible, ọmọ àlè ló lè ṣerú ẹ̀. Kò possible. So ó ní mò ń ṣàlàyé àwọn alágàbàgebè fún yín ni o. Ó ní ìwọ fi ẹnu rẹ fún búburú àti ahọ́n rẹ ó fi ń pètè ẹ̀tàn. Verse 20 ó ní ìwọ jókòó,
ìwọ sì sọ̀rọ̀ sí arákùnrin rẹ, ìwọ ń ba orúkọ ọmọ ìyá rẹ jẹ́. Ihò kò ṣara àta nìkan ló ń ṣe sí o, kò ṣara ilé Ọlọ́run nìkan, ọmọ ìyá ẹ̀ tán jọ bí yín pàápàá. Nígbà tó bá ro ọjọ́ ẹ̀, kò sẹ́ni tó máa gbà for a dime. Kò sí slander tó ń jẹ́ bẹ́ẹ̀ lóyìnbó, mi ìmọ̀ Yorùbá. Slander kò bà èèyàn jẹ́ pátápátá. Ṣé lórí òkè sí ó nìyẹn? Ẹni tó dẹ̀ ń bàjẹ́ òun ti ẹ̀ mọ́, ó ti ẹ̀ rírí o. Wàá dẹ̀ sọ̀rọ̀ ẹ̀bẹ̀ ní pé ìwọ àti ẹjọ́ ń gbélé ni. Ọlọ́run ní pé alágàbàgebè ni ẹ́, alágàbàgebè ni ẹ́, ò tí ì mọ òun. Verse 21, ó ní nǹkan wọ̀nyí ni ìwọ ń ṣe, ó ń ṣe é, èmi sì dákẹ́. Mo ṣe bẹ́ẹ̀ ni pé mi ò mọ̀ pé òun ṣe é. Ṣé ìwọ wá rò pé èmi rí ibi tiẹ̀ ni? Ìwọ ṣe bí èmi tilẹ̀ dàbí irú ìwọ tìkálà rẹ, pé Ọlọ́run òkúkú mọ̀, àṣà ń lọ, àlọ́ à ń bá wọn gbàdúrà, à ń ríran pàápàá, à ń ṣe gbogbo ẹ̀, àkúkú ń gbàdúrà kí ni kò sí nǹkan tó ń ṣe tá à ṣe. Ọlọ́run já ìdákẹ́, ó ní mo dákẹ́, ó ní ṣùgbọ́n jẹ́ kí n jẹ́ kó mọ̀ o, ó ní mo máa ka ẹ̀ṣẹ̀ rẹ fún ọ lọ́jọ́ náà lẹ́sẹẹsẹ ni o. Máa ṣèdájọ́ ẹ̀, ó ní máa ṣèdájọ́ ẹ̀. Pé mo dákẹ́ kò mí ní pé mo agree pẹ̀lú nǹkan tó ń ṣe o, mi ò agree pẹ̀lú ẹ o, ṣùgbọ́n mo dákẹ́, mò ń wò ẹ́, ǹjẹ́ o máa yí padà, ǹjẹ́ ò ní yí padà. Ṣùgbọ́n o lọ́jọ́ náà mo máa ka ẹ̀ṣẹ̀, mo máa kà á fún ẹ lẹ́sẹẹsẹ ni o, lẹ́sẹẹsẹ ni màá ka ẹ̀ṣẹ̀ rẹ fún ẹ nígbà tí mo bá fẹ́ ṣèdájọ́ rẹ. Verse 22, ó ní ǹjẹ́ mo ro èyí o, mo fẹ́ kó lọ ro èyí tí mo sọ yìí o, ẹ̀yin tí ó gbàgbé Ọlọ́run, kí èmi kí ó má bàa fà yín ya pẹ́rẹpẹ̀rẹ. Mo oore ọ̀fẹ́ wà fún yín o, òní Psalm 90 wà, Psalm 50 wà fún o. Mo fẹ́ kẹ́ mọ̀ pé ẹ gbàgbé Ọlọ́run, ẹ kàn ń ṣe ẹ̀sìn ahọ́n ni o. Ẹ lọ rò ó pé ṣé mo fi ayé mi fún Jésù Kristi lóòótọ́, àbí mo kàn ń ṣe ẹ̀sìn ahọ́n, mo kàn ń ṣẹ̀sìn. Ó ní pé torí pé kí má bàa fà ẹ́ ya pẹ́rẹpẹ̀rẹ, torí màá ṣèdájọ́ o. Èmi lolùgbàlà, kò dẹ̀ sẹ́ni tó lè gbà ọ́ lọ́wọ́ mi o. Kò sọ ní kankan, kò tọ́lọ́run mìíràn bí kan tó máa sọ pé àlè tẹ́ fi ìyà jẹ yẹn ti tó, kò sí. Pé tí mo bá dìde, tí mo bá ṣe ìdájọ́, kò sẹ́ni tó lè gbà ọ́ lọ́wọ́ mi. I'm the Almighty God. I'm the Almighty God. Deuteronomy 32:39, ó bá wa sọ dáadáa. Deuteronomy 32:39, ó ní wò ó nísinsìnyí pé èmi, àní èmi ni, kò sí Ọlọ́run mìíràn pẹ̀lú mi. Mo pa, mo sì sọ di ààyè. Tó bá wù mí máa pa, tó bá dẹ̀ wù mí máa sọ èèyàn kan di ààyè. Mo ṣá lọ́gbẹ́, tó bá wù mí máa ṣáyàn kan lọ́gbẹ́, tó bá sì wù mí máa wò èèyàn kan sàn, máa hìlè èèyàn kan. Kò sì sí ẹnì kankan tó lè gbà sílẹ̀ lọ́wọ́ mi o. Ta ló fẹ́ gbàyàn lọ́wọ́ Ọlọ́run? Kò sí. And the last verse 23, ó ní ẹnikẹ́ni tí ó bá ru ẹbọ ìyìn, ṣẹ́rí praise, mo ti sọ pẹ̀lú thanksgiving. Ẹni tó bá ń rú ẹbọ ìyìn sí mi, ó yìn mí lógo ni. Ṣé mọ̀? Kẹ́kàn dìde kẹ́dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa gbé Ọlọ́run yìí ga for who he is. Kẹ́kàn dẹ̀ máa hó ìhó ayọ̀ sí Olúwa. Ó ní tó bá ń rú ẹbọ ìyìn, ẹbọ ni o, sacrifice ni o. Kò kì í ṣe pé mo yin Ọlọ́run torí pé mo ṣe rí contract kan gbà, àbí mo ṣe ráṣọ tó àbí ó ṣẹ̀ṣẹ̀ nǹkan kan fún mi. Mo kàn ń yìn for who he is. Mo kàn ń gbé Ọlọ́run yẹn ga nítorí pé ó jẹ́ Ọlọ́run. Ẹni tó bá ń rú ẹbọ ìyìn, ó ń yìn mí lógo ni. Àti ẹni tí ó bá mú ọ̀nà rẹ̀ tọ́, lé èmi ó fi ìgbàlà Ọlọ́run mi hàn o fún o. Ẹni tó bá mú ọ̀nà rẹ̀ tọ́, tó rí ọ̀nà tó tọ́, Jésù Kristi yìí nìkan lọ̀nà, kò sọ́nà mìíràn. Ẹni tó bá ń tẹ̀lé ọ̀nà yìí nìkan o ni mo máa fi ìgbàlà mi hàn o. Òun ló máa bá mi jọba o. Òun ló máa borí ọ̀tá o. Òun ni o. Òun ni. So mo ti fún wa ní Psalm 100 verse 4. Ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀ tí ẹ̀yin ti ọpẹ́, àti sí àgbàlá rẹ̀ tí ẹ̀yin ti ìyìn. Ẹ máa dúpẹ́ fún un ní gbogbo nǹkan. Olúwa ẹ ṣé, Olúwa mo dúpẹ́. Bí ó tilẹ̀ tẹ́ wa lọ́rùn, Olúwa ẹ ṣé, Olúwa mo dúpẹ́. Kí ẹ sì máa fi ìbùkún fún orúkọ rẹ̀. Ohun tọ́lọ́run fẹ́ láti ọ̀dọ̀ wa, òun leléyìí. Ẹ jẹ́ n conclude pẹ̀lú wípé tó bá fẹ́ jẹ́ ojúlówó Kristẹni, ó láti wọ májẹ̀mú pẹ̀lú Jésù Kristi o. Ó láti ní àjọṣepọ̀ pẹ̀lú Jésù Kristi. Ó láti fi ayé rẹ̀ fún pátápátá, all area ni o, every area. Kò sí kankan tó máa mú kúrò.
ó máa jọ̀wọ́ gbogbo ẹ̀ sílẹ̀ fún pé olúwa mo gbà ọ́ ní olúwa àti olùgbàlà mi. Ayé kan tí mo fún ní mo fi fún ọ. I gave it to you. Ó là ń pè ní pé ó ti fa ayé ẹ̀ fún Jésù. Mo fi fún, mi ní control lórí ẹ̀ mọ́. Nǹkan tẹ́ bá dẹ̀ ní kí n máa ṣe, òun ni mo fẹ́ máa ṣe. Mo ti make up mind mi. Mo ti ṣe ìpinnu pé olúwa nìkan ni mo fẹ́ sìn ní gbogbo ọjọ́ ayé mi. Ó là ń pè ní àtúnbí. Ẹ tá ń pè ní àtúnbí nìyẹn. A ti kàn ọ́ mọ́ àgbélébùú pẹ̀lú Jésù Kristi. Ayé tó wá ń gbé ìsìn kó wá ń ṣayé ti tiẹ̀, máyé ti Jésù ni. Torí ayé rẹ ó ti wà nínú Jésù Kristi. Ó ti wà nínú Jésù. 3 John chapter 1 verse 11. John kẹta orí kìíní ẹsẹ̀ ìkọkànlá. Ó ní olùfẹ́, má ṣe àfarawé ohun tí ń ṣe ibi. Àárọ̀ mọ́mì tán gbé sí yẹn àti ìyá wa ní olúwa wọ́n ti sọ̀rọ̀ nípa nǹkan tó fẹ́ jọ. Má sá fún ibi. Má tiẹ̀ bá wọn lọ́bẹ̀. Má ṣàfarawé ohun tó ń ṣe ibi. Bí kò ṣe ohun tí ń ṣe rere, ohun tó ń ṣe rere nìkan. Ohun ni ọmọ Ọlọ́run máa ń ṣe o. Ohun tí inú Ọlọ́run máa dùn sí. Kí n tó ṣe màá bira mi ṣé inú Ọlọ́run máa dùn sí àbí inú Ọlọ́run ò ní dùn sí. Tí inú Ọlọ́run ò bá ti ní dùn sí, kò ní fi ṣe nǹkan tí mo fẹ́ rí ńbẹ̀ mo kúrò lórí ẹ̀ nìyẹn. Olúwa máa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Kò sẹ́ni tó máa ṣe pé o. Ẹ̀mí mọ́ ló ń ràn wá lọ́wọ́ o. Ẹni tí ó bá ń ṣe rere tí Ọlọ́run ni o. Ẹni tí ó bá ń ṣe búburú kò tí ì mọ Ọlọ́run o. Ó lè máa gbé báàjì bíṣọ̀bù káàkiri. Ó lè jẹ́ general overseer. Kò tí ì mọ Ọlọ́run o. Ẹ mọ̀ díẹ̀. Ṣé ẹ mọ̀ pé tá bá ti fi ayé wa fún Jésù Kristi yẹn, a ti di ẹbí pẹ̀lú ẹ̀. DNA èso Ọlọ́run yẹn ó ti wà nínú wa. Ṣé rí èso Ọlọ́run tó wà nínú wa yẹn, ó ní ò ní jẹ́ kéèyàn, odó máa jẹ́ kéèyàn máa sá fún ibi. Èèyàn kan ò lè sọ pé mo lè fúnra mi ṣe. Ṣùgbọ́n èso yẹn, that seed yẹn tó wà nínú èèyàn yẹn ló máa sọ fún ẹ pé ẹbí tó ti wà, ẹbí tó wà nísìn, ẹbí yẹn wọ́n ń ṣerú ẹ̀ nú ẹbí yẹn. O mọ̀ pé ẹbí tó wà nísìn wọ́n ń ṣerú ẹ̀. Ẹbí tó wà nísìn wọ́n ń ṣerú ẹ̀. Èso yẹn, seed yẹn á máa rányàn létí ní gbogbo ìgbà. Most High ò kì í bí most low o. God is the most high. Ọmọ tó bá bí high náà ni, kò ń low. Ọmọ tí kìnìún bá bí kìnìún ni o. So àwọn tó máa ń sọ pé kò possible kéèyàn máa live holy life, irọ́ ló ń pa o. Tó bá ti fayé rẹ fún Jésù lóòótọ́ tó jọ̀wọ́ gbogbo ẹ̀ sílẹ̀ fún, èso yẹn máa wà nínú rẹ. Èso yẹn ló máa ràn ẹ́ lọ́wọ́, ló máa ràn ẹ́ létí wípé ẹbí tuntun tó wà, ẹbí náà wọ́n ń ṣerú ẹ̀. Ẹbí yẹn wọ́n ń ṣerú ẹ̀. Ẹbí yẹn wọ́n ń ṣerú ẹ̀. So tó bá ṣì ń struggle pẹ̀lú pé kó má ṣe nǹkan búburú, ó tí ìfàyè rẹ fún ni. Ó tí ìjọ̀wọ́ rẹ̀ sílẹ̀ pátápátá fún ni. Tó bá jọ̀wọ́ rẹ̀ sílẹ̀ pátápátá fún, he takes over. Torí ẹ tó bá ń ṣe búburú, ti Sátánì ni o. Ti Sátánì ni. Ẹ tó bá ń ṣe rere, onìkan ni ti Ọlọ́run. So tó bá, o ti gbọ́ Psalm 50 lénìí, o dẹ̀ ti mọ̀. Fúnra ẹ gan wàá mọ ibi tó dúró sí. Ṣó wà nínú májẹ̀mú pẹ̀lú Ọlọ́run? Àbí orí ahọ́n òun ló ti ń ṣe? Tó bá fẹ́ fayé rẹ fún Jésù Kristi, ó fẹ́ jọ̀wọ́ gbogbo ẹ̀ sílẹ̀ pátápátá. Ìwọ náà fẹ́ sọ wípé ayé kan tí mo ní mo ti fún látẹ̀ní lọ, gbogbo nǹkan ó yí padà. Mo fi gbogbo rẹ̀ sílẹ̀ fún pátápátá láìkù kankan. Jẹ́ ká jọ gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà. Ká jọ gba àdúrà náà. Tó bá sì gbà pẹ̀lú ọkàn rẹ lóòótọ́ àti lódodo, Olúwa á sì gbà ọ́. Olúwa á sì kọ orúkọ rẹ sínú ìwé ìyè. Lọ́jọ́ náà òun náà á lè sọ wípé bá mi separate eléyìí ti ní májẹ̀mú pẹ̀lú mi. Ó ti ní májẹ̀mú pẹ̀lú mi pẹ̀lú ẹbọ. Jẹ́ ká jọ gba àdúrà. Olúwa, mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. Mo gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà mi. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹni tó bá sọ ọ́ pẹ̀lú ẹnu àti ọkàn rẹ̀ wá, Olúwa sì kọ
Jésù Kristi fúnra wọn gan wá máa jó, àwọn áńgẹ́lì gan inú wọn á sì máa dùn wípé a tún ti rí yàn kan wá tún máa bẹ̀rẹ̀ sí kọ́mọ́ṣọ̀n tí yín lọ́jọ́ náà àríra ayọ̀mọ̀ ara wa lórúkọ Jésù. I am rejoicing, my name has been written. I am rejoicing, for I am born again. Thank you, Lord Jesus. Ẹ ṣé o, God bless you all in Jesus' name.